Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Orin Sólómọ́nì kejì, ẹsẹ̀ ìkíní títí dé ìkẹẹ̀dógún. Ó kà báyìí: Olólùfẹ́, èmi ni ìtàná Ṣárónì, bí ìtàná lílì àwọn àfonífojì. Olólùfẹ́, bí ìtàná lílì ní àárín ẹ̀gún ni olólùfẹ́ mi ní àárín àwọn wúńdíá. Olólùfẹ́, bí igi ápù láàárín àwọn igi inú igbó ni olólùfẹ́ mi láàárín àwọn ọ̀dọ́mọkùnrin. Mo fi ayọ̀ jókòó ní abẹ́ òjìji rẹ̀, èso rẹ̀ sì dùn mọ́ mi ní ẹnu. Ó mú mi lọ sí ibi gbọ̀ngàn àsè, ìfẹ́ sì ni ọ̀págun rẹ̀ lórí mi. Fi agbára àádùn àkàrà dá mi dúró, fi èso ápù tù mí lára, nítorí àìsàn ìfẹ́ ń ṣe mí. Ọwọ́ òsì rẹ ń bẹ lábẹ́ orí mi, ọwọ́ ọ̀tún rẹ sì ń gbá mi mọ́ra. Ẹ̀yin ọmọbìnrin Jerúsálẹ́mù, mo fi abo egbin àti ọmọ àgbọ̀nrín fi yín bú. Kí ẹ má ṣe ru ìfẹ́ olùfẹ́ mi sókè, kí ẹ má sì ṣe jí i títí yóò fi wù ú. Gbọ́ ohùn olùfẹ́ mi, wò ó, ibí yìí ni ó ń bọ̀. Òun fò lórí àwọn òkè ńlá, òun bẹ́ lórí àwọn òkè kéékèèké. Olùfẹ́ mi dàbí abo egbin tàbí ọmọ àgbọ̀nrín. Wò ó, níbẹ̀ ni ó wà lẹ́yìn ògiri wa. Ó yọjú ní ojú fèrèsé, ó ń fi ara rẹ̀ hàn lójú fèrèsé ọlọ́nà. Olùfẹ́ mi fọhùn, ó sì sọ fún mi pé, dìde, olólùfẹ́ mi, arẹwà mi, kí o sì wà pẹ̀lú mi. Wò ó, ìgbà òtútù ti kọjá, òjò ti rọ̀ dáwọ́, ó sì ti lọ. Àwọn òdòdó fi ara hàn lórí ilẹ̀. Àsìkò ìkọrin àwọn ẹyẹ dé, a sì gbọ́ ohùn àdàbà ní ilẹ̀ wa. Igi ọ̀pọ̀tọ́ mú èso tuntun jáde. Àwọn àjàrà nípa ìtànná, wọ́n fúnni ní òórùn dídùn. Dìde, wá, olólùfẹ́ mi, arẹwà mi nìkan ṣoṣo, wá pẹ̀lú mi. Olùfẹ́, àdàbà mi wà nínú pàlàpálá òkúta, ní ibi ìkọ̀kọ̀ ní orí òkè gíga. Fi ojú rẹ hàn mí, jẹ́ kí èmi gbọ́ ohùn rẹ, nítorí tí ohùn rẹ dùn, tí ojú rẹ sì ní ẹwà. Bá wa mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀, àní àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń ba ọgbà àjàrà jẹ́, àwọn ọgbà àjàrà wa tó ní ìtànná. Ìtàná lílì láàrin ẹ̀gún. Olólùfẹ́ yìí ń ṣe àpèjúwe olólùfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí òdòdó láàrin ẹ̀gún. Bí a bá wo òdòdó róòsì, a ó rí i pé kìkì ẹ̀gún ni igi tí ó gbé òdòdó náà dúró. Ìfẹ́ tí a ní sí òdòdó róòsì ràn wá lọ́wọ́ láti farada ìrora ẹ̀gún, kí a bá lè gbádùn òdòdó róòsì. Arákùnrin yìí fi obìnrin àfẹ́sọ́nà rẹ̀ wé òdòdó láàrin ẹ̀gún. Títa ríro ni à ń kọlà, tí ó bá jiná tán yóò di oge. Níbi tí ìfẹ́ bá wà, kò sí ohun tí olólùfẹ́ kò ní lè ṣe nítorí ìfẹ́ tí ó ní sí olólùfẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí Kristẹni, kí ni ó yẹ kí ó dí wa lọ́wọ́ láti mú inú Ọlọ́run dùn nípa ṣíṣe ìfẹ́ rẹ̀ láyé yìí? Ǹjẹ́ à ń pa òfin Jésù mọ́ kí a bá lè jẹ́ ọ̀rẹ́ rẹ̀? Wo Jòhánù orí 14 ẹsẹ̀ 23. Àdúrà: Olúwa, jẹ́ kí ìgbọ́ràn mi sọ mí di ọ̀rẹ́ rẹ. Àmín.